Bismillahirrahmanirrahim. Bàbá wa àfa wa bàbá wa oníkìtìpá bàbá wa mufti Diyai fún gbogbo Ìlọrin ẹ bá ṣe ṣe ẹ bá gbogbo bàbá nígbà gbogbo àwọn ọmọdé wọn wò wọn ti ṣe bàbá mi àwọn ọmọdé wọn yóò wọ ilẹ̀ ti ṣe àwọn tí wọn wọ ní ẹ bá ti fún òdì wọlé sí wọn practice ní wọn ṣe training lára yìí àwọn náà padà bá láṣẹ ẹgbẹ́ Àìsèpàdé òtòṣì kò já malága àṣẹ. Àfá Ibrahim Labaika òun ló sọ̀rọ̀ tán yẹn. Ó gbé ọ̀rọ̀ náà kalẹ̀ bí ìmọ̀ràn. Ó wá múrọ́ mọ́. Kí n tó wá sọ irọ́ tó pa, màá kọ́kọ́ gbóhùn náà ní márùn. Má máa bẹ́ sáàrin ọ̀rọ̀ má. Nígbà tó sọ ní pé bàbá wa mufti wọ́n ń fún bàbá wa mùdírù ní èsì ọ̀rọ̀ nínú fídíò wo, torí gbogbo bí ọ̀rọ̀ yẹn sì ń bọ̀ wá ní làwa ń rí. Kìí ṣe pé a fẹ́ràn bàbá mufti ju bàbá mùdírù lọ, likewise a fẹ́ràn bàbá mùdírù ju bàbá mufti lọ. Ló fi jẹ́ pé ibi tọ́rọ̀ bá fi sí ńlá sọ̀rọ̀ gbà. Àfá Ibrahim Labaika, ọ̀rọ̀ yẹn ò lè yé ẹ, ọba mọ́ dá sí. Tó bá yẹ kọ́rọ̀ yóò yé ọ dáadáa ni orin ló yóò fi kọ, orin la mẹ́mà. Pé bàbá Mufti ẹ lọ ṣọ́ra yín, ẹ lọ ṣọ́ra yín kẹ́ ṣọ́ra yín dáadáa, ẹ má sì máa fún mùdírù lésì máa bó ti yóò gbé wá nù. tó lọ́nà ìsàn àmọ́ yí tí ó ti ń gbé ọ nínú àwọn iṣẹ́ tó ń ṣe, bá àfà ló fẹ́ ṣe ní, bó ni ló fẹ́ kọ ní, bó ṣèlú ní, àmọ́ so wà kàn sá bẹ́ sọ́kàn mọ́ ṣe bẹ́ẹ̀ mọ́. Ìfi ọ̀rọ̀ kan bàbá mufti pé wọ́n fún mùdírù lésì yẹn bí kéèyàn máa dọ́rọ̀ padà sẹ́yìn, ọ̀rọ̀ táwọn èèyàn ti gbàgbé tí wọ́n kálukú ti wò pé ló ti lọ sáfilẹ̀ bẹ́ẹ̀, ṣe wá tún dá egbò yẹn, òun so egbò yẹn di tútù. So lè fún wọn fídíò bí tẹ́tí fún bàbá mùdírù lésì sí ká mọ̀. Then ẹni wọ́n fún wọn lésì lórí ọ̀rọ̀ wo, lórí ọ̀rọ̀ wo. Ṣé kẹ́nìkan ṣe jáde ní wàásí ní ìsẹ́pẹ́tọ̀ àwọn bàbá tó bí wọn náà tó fi ń jọmọ inú ilé yín wọ́n yìí sọmọ abẹ̀ wọ́n gbé wọn wá tọ́ ń bẹ̀ ni kí ẹ̀yìn ó ṣe wàásí bẹ́ẹ̀ jáde só fara mọ́ ká wá ní kílẹ̀ ní yìí ń sọ ní wàásí ní ṣe kódò ó ní bàbá mi kọ́ ló bí mi nínú ilé ibi tá ti bí mi wọn tá bí mi sí wọ́n yìí sọmọ bẹ̀ pé kódà ò ní ẹran kí ẹ̀yìn ó ṣe wàásí bá ń jáde. Ṣé ìwà sọ pé tó òjòlá àbí tó ti wá tó bó ṣe pé ibi tó ti wá nù á yà fi ẹ̀fọ́ lọ náà ni, ṣùgbọ́n tí ìbá sí bẹ̀rún ṣé ìsọ bẹ́ẹ̀ ń lè sí tó bá wọn kò fẹ́ sòdodo sọ̀rọ̀ nípa ta ní ń bẹ nínú kòtò pẹ̀lú ànábì, òbí ó fẹ́ sí wá sí ni ó sì fẹ́ sòdodo. Bàbá mufti àtìgbọ́ wà ní bàbá mùdírù kò pè bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀. Ẹ kàn gbọ́ pé wọ́n ń sọ̀rọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ ni ẹ kàn lanu ẹ̀ ń pàdé pàtó tí wọ́n ń pè lọ́rọ̀ ẹ̀ mà. Nínú ọ̀rọ̀ yìí náà ní ìsinmi òkìlẹ̀ ẹ̀tọ́ ni ó fẹ́ jẹ́ ká mọ bí ṣé wàá dámà ṣe rí, ẹ wá wo bó ṣe ròyìn wọn. Ní bàbá mùdírù mo dáná ṣe wàá dà ìgbàkúgbà ní wọn ò gbà, ẹ̀gbin ni wọ́n kọ̀, wọ́n kó yàn mára tí dé bù wọ́n ló mọ̀ tó mọ̀ ọ̀rọ̀ wọn ò gbẹ̀gbin wọ́n kó mara yàn mára bóyá ti rí yàn kó mara láì gbẹ̀gbin. Àkìtàn tí ó gbẹ̀gbin sí kún àkìtàn lọ́lọ́ ń dá mi
fertilizer lọ́lọ́run dá mi gbogbo ẹ̀gbin bá mi lára mu. Bó làkìtà tí ó gbẹ̀mí sí bí àkìsà tí ó gbẹ̀mí bó ní sí kún. Ọ̀rọ̀ tó sọ nípa pé bàbá Mufti ń fún bàbá Mudiru lésì yẹn, tó bá ní nǹkan kan tó fẹ́ gbà ní ọwọ́ wọn béèrè, nìkan náà lọ́wọ́ Mufti kọ́ lọ́wọ́ bàbá Mudiru béèrè. Nígbà míì bẹ́ẹ̀ tọ́lọ̀ máa ní kí Mákà yọ lè fún ọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àmọ́ kó máa wá máa fẹ̀yàn kọ́ bọ́dì. Ipá rí ọkọ̀ ọ̀rọ̀ tí mo sọ yìí ni o, kìí sí ọ̀rọ̀ kéèyàn ó di microphone kó máa wá rin o, ìyẹn kọ́ o, ipá rí ọ̀ká o. Bó bá ti mọ̀ wípé o fẹ́ràn bàbá Mufti fi rẹ̀ hàn ká mọ̀ pé o fẹ́ràn wọn, ìmọ̀ràn kọ́ nìyẹn ń dákún wàhálà ni. Bàbá Mufti ò tó bẹ́ẹ̀ láti máa fún Mudiru lésì, ẹ̀gbọ́n ni Mudiru jẹ́ sí wọn, wọn ò tó bá wọn. Táwọn gan bá mọ̀ yẹn nípa wọn, inú wọn nídùn sí, yóò sì máa sàrífín sẹ́ni ó jù lọ rárá. In tó dà wọ́n pọ̀ kọ́ ló ń sọ yẹn, sọ́pẹ̀. Bọ́rọ̀ bá yí ọ, fas'alu ahla dhikri in kuntum la ta'lamun. Bí yẹn ṣe rí nìyẹn. Wọ́n wá fẹ́ pàṣẹ ẹ bá mi play fídíò yìí kó dọ́dọ̀ àfáà wa yìí Naqibul Abrar. Ẹ jẹ́ bá mi play fídíò yìí kó dọ́dọ̀ wọn. Ní tó wá fàárẹ̀. Mo ń tàwọn ọmọ dẹ̀dẹ̀ wúrẹ̀ láyà wọ́n fà lótí níṣẹ́ ló ń búramúra mọ̀. Mo fẹ́ bá àfáà rẹ̀ wọnú ìbínú Ọlọ́run. Mo fẹ́ ṣe bí ìgbà tó yẹ pé àfáà yín yẹn ó ní ìtumọ̀ ní ẹ̀sìn. Ó wá sọ pé Abubakar kọ́ òun ló yọ ìjírá pẹ̀lú ànábì tó wà ní kòtò, ó sì tún pé wà lọ́ọ̀ ẹ̀ pẹ̀lẹ́ rí inú fídíò tí ó ṣe láìpẹ́ yìí. Bẹ́ẹ̀ náà ni tún sọ pé àyà sáníyà sílẹ̀ nìyẹn, ó fẹ́ fi ṣàlàyé fún wa pé Abubakar kọ́ lórí ìfáàsì ó di méjì. Ó tún wá nílẹ̀ kẹta ni pé àyà Kùránì yẹn náà ni wàá fi sọ fún wa wípé Abubakar kọ́ ló wà bẹ́ẹ̀ ó di mẹ́ta. Mo wá ta ẹ láyà kápẹ́ lóòótọ́ ló fẹ́ rí ìyọnu ọba dẹ́gà lóòótọ́, kápẹ́ lóòótọ́ ni ìbínú Allah sà. Àfáà wa Naqibul Abrar, mo fẹ́ gbà yín mọ̀ràn pẹ̀lú ọ̀rọ̀ ọmọ tí ẹ̀ ń torí ẹ̀ sọ̀rọ̀. Ẹ mọ́ ń fàlùtì àyà Al-Qur'an ní wà fi gbà yín mọ̀ràn. Ẹ ní láti tàyàn láyà. Ibi táwọn ilé ìbọ̀rọ̀ ọmọdé, èyí tẹ́ bá ti mọ̀ pé wọ́n gbé kalẹ̀ irọ́ sì ni, kí yíó sọ̀rọ̀ lórí ẹ̀ pé irọ́ rèé kó wá fòtò tó hàn. Ntọ́rọ̀ ti bẹ́lẹ̀ nílò nìyẹn. Gẹ̀gẹ̀ mọ́ta láyà. Gbọ́n tọ́lọ̀ wọn bá sọ, àfáà Naqibul Abrar. Allah ní kayfa yahdi Allahu qawman kafaru ba'da imanihim. Kama bu Abubakar, kama yẹpẹrẹ Umar, kama gbé ọlá tọ́lọ̀ gbé fún fáwọn sàhábà fún kèfèrí, nǹkan ni a fi bẹ̀rẹ̀ ayé. Kafaru ba'da imanihim ni. Ọlọ́run wá ní kayfa yahdi Allahu qawman kafaru ba'da imanihim. Wa shahidu anna ar-rasula haqqun wa ja'ahum al-bayyinatu. Wallahu la yahdi al-qawma as-salimin. Gbogbo lọ́n ti sọ̀rọ̀ yẹn. Ọlọ́wà ní ulaika jazaohum anna alayhim la'anatallahi wal malaikati wan nasi ajma'in. Kò dáadúó wọ́n ní khalidina fiha la yukhaffafu anhum al'azabu wala hum yunzarun. Ó wá fi istisnawu sí illa alladhina tabu min ba'di dhalika wa aslahu fa inna Allaha ghafurur rahim. Ọ̀rọ̀ tí yóò bá mú wọn sí ìsìláhùn táwọn ń sọ ní kẹ́yìn yóò sọ. Èyí tó dá yín lójú ni pé Abubakar ló wà pẹ̀lú ànábì, ló sì dá wa náà lójú, ní kẹ́yìn yóò sọ. Ẹ má bá wọn ilé yẹn ta ọ̀rọ̀ ọjọ́ tí wọ́n dìkílẹ̀ ara wọn kúnnú Islam làwọn ń retí. Wọ́n dáwọn òsè mùsùlùmí mọ́. Inú Islam tá ànábì mú wá, Abubakar ní ń bẹ pẹ̀lú ànábì. Wọ́n sì jọ dé Madina ni. Idh yaqulu li sahibihi la tahzan, sọ́ọ̀hìbù tí Al-Qur'an ń sọ ń bẹ Abubakar ni. Bí gbogbo àwọn tafasir táwa máa tó jẹ́ ti àwọn àfá ẹ̀sìn bó sì ké fún wa nìyẹn. So sọ́dún yìí náà tó wá dìkílẹ̀ fún wa wípé Ṣíà làwọn ń ṣe. So àwọn tán jẹ́ Ṣíà, àkídà wọn pẹ̀lú Islam só papọ̀ rí ni. Nínú sàlẹ̀ àyà tí mo ń kábọ̀ wá, Ọlọ́run ní innal ladhina kafaru ba'da imanihim
thumma zidadu kufran lan tuqbala tawbatuhum wa ulaika humud dallun illa alladhina aya tó tẹ̀lé innal ladhina kafaru wa matu wa hum kuffarun èyí tí ìkún tiwọn. ìtàmọ̀rí tí ń ọ̀rọ̀ tí wọ́n ní illa alladhina tabu min ba'di dhalika wa aslahu kí n tí bẹ́lẹ̀ sọ̀rọ̀ jà àwọn tí wọ́n sọ tí kò dáa kalẹ̀ a wà ní ẹ ṣàlàyé rẹ̀ wọ́n gbọ́ kò ní dá fún bàbá rẹ̀ orí ẹ̀ burú níwò lérí ibú yìí tí wọ́n ó wínú èyí tó sẹ̀ mọ́ wọn dá ní tàbàbà tiẹ̀ nínú ẹ̀sìn ìdáhùn wọn sí ọ̀rọ̀ tí ò bẹ́sìn mú tí wọ́n bá sọ nìyẹn ní gbogbo tí wọ́n ń ṣe òfin jù àwa lójúmọ́ ló fi jẹ́ pé èyí tá a bá mọ̀ pé kò lọ a ṣàlàyé ẹ̀ fáwọn èèyàn tiwa pé irọ́ ni wọ́n pa ò bó ṣe rírì nígbà àwọn ò dákọ̀ ànábì ń jò ní tí wọ́n dákọ̀ àdàbíyà tí wọ́n ẹgbọ́rọ̀ lẹ́nu wa gbogbo ìtẹ́rí tí mo tún sọ láti bí ọ̀sẹ̀ kan ní ẹ̀sìn wọ́n dákọ̀ àdàbíyà ń bẹ̀ ni wọ́n sì dákọ̀ ànábì wọ́n dákọ̀ àbúbákírì gbogbo àwọn tá sì dákọ̀ yẹn ogún ẹ̀sìn ní gbogbo wọn nǹkan àjọni ni wọ́n lẹ́nìkan ò lè sọ bó ṣe wù ú ẹbí mi mo níbi bó ṣe wù mí ní sọ rárá kìí ṣètàn bí wọ́n ṣe dá ilé kíwò yín lẹ̀ là ń sọ kìí ṣètàn ẹbí yín ìtàn ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn tó bá ìdọ̀rọ̀ fámílì tọ̀dọ̀ tèmi náà ní ìsìn gbogbo èèyàn lè bá mi dá sí tó bá ìdọ̀rọ̀ ẹ̀sìn gbogbo èèyàn lè dá sí ọlọ́run ló lẹ́sìn ànábì ló fi rán ọlọ́run ló ní ayé àfáà Álímì ló gbé lọrin fún ọlọ́run ti ṣe nìyẹn ọ̀nà kíbùdà bẹ̀rọ̀ ẹ padà ń bẹ̀ yẹn èyí tó bá dòdòdó nú ọ̀rọ̀ ni ẹ sọ fún wọn ẹ má tẹ̀lé kankan láyàwó tí àwọn ilé ìfìyàtọ̀ sí kéfèrí ò tó nǹkan kan o. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.